mo lọ sí Pasuma o àwọn èèyàn gbà àwa wò wọ ìwọ tí wọ́n fẹ́ lọ wòran àwọn èèyàn rà bẹ̀ sí mo ní kò sí nǹkan tó fẹ́ sọ sí yẹn ṣáá mo fẹ́ lọ sọ́dọ̀ Pasuma ẹ̀mọ̀ gbà tí mo wá débẹ̀ àwọn èèyàn tán ṣáà rí mi ń bẹ̀ olórin kan kọrin lọ́wọ́ mo wá lọ kí wọn wọ́n wà níwájú tí gbogbo èèyàn ń wò mo wá lọ bá wọn bẹ̀ aláàjì ẹ rà sà ẹ̀mọ̀ wọ́n kọ̀ sí ọkọ̀ wọn báyìí ẹ̀mọ̀ ìtìjú ló máa jẹ́ fún mi ibi tí wọn ò pè mí sí ẹ̀mọ̀ wọn kò àpá ló pè ẹ́ síbẹ̀ mo wá súnmọ́ mo wá ní aláàjì ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo èèyàn ń wò mí èmi ni Alayomelodysinger ẹ̀mọ̀ mo tún ní ẹ jọ̀ọ́ èmi ni Alayomelodysinger ẹ má ṣe bẹ́ẹ̀ gbogbo yàsín kò fọ́ ni nǹkan ni ọ̀gbẹ́ni Faja ẹ̀mọ̀ láàrin èrò ẹ̀mọ̀ ìtìjú ló máa jẹ́. àwọn àṣírí ọ̀rọ̀ yìí ni mo wá fẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa ẹ jẹ́ ká wo fídíò yìí tá a bá wo fídíò yìí tá a wo ìfìrọ̀wérọ̀ yìí yẹn interview yìí ìgbà náà lẹ́tọ̀ mọ́rú kọ́mẹ́ǹtì tó ẹ̀kẹ́ kọ́mẹ́ǹtì àṣírí ń bẹ nínú ọ̀rọ̀ fúnra ara ẹ̀ àṣírí ni Alayomelodysinger ó ti tú àṣírí ọ̀rọ̀ báyìí ó kù ohun tí àwọn ènìyàn tá a jẹ́ lólùfẹ́ wọn àti Pasuma àti Sefiu Alao àti Alayomelodysinger ohun tí a wá fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí o lè mi fẹ́ mọ̀ o ẹ jẹ́ ká comment ká dẹ̀ share fídíò yìí àṣírí ń bẹ nínú ọ̀rọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀. ẹṣẹ́ orin tí mi ò dẹ̀ ṣiṣẹ́ mi láti gbà yẹn pẹ̀lú ẹ̀ òun ní ọdún 1999 ṣùgbọ́n gbà tó di 98 ni mo lọ sí ABEOKUTA nǹkan tó jẹ́ kí n dá bàǹdì mi lẹ̀ ní 99 ní church mi tí mò ń lọ nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ kí n wá lead wọn ní church wọn so tí mo dẹ̀ débẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní appreciate mi ẹ̀mí yẹn wá sọ fún mi wípé ọ̀nà mi leléyìí ohun kan tí mò ń ṣe tí wọ́n appreciate ẹ̀ tí wọ́n fi ń fún mi lówó gẹ́gẹ́ bí ìwé òwe ṣe sọ pé ẹ̀bùn ènìyàn ni yóò máa lànà fún ó ní òun ni yóò mú jókòó pẹ̀lú àwọn ọba so mo wá sọ fọ́lọ́run pé òkè kí ni mo lè ṣe tí mo lè fi yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn ti ń ṣe tí kò fẹ́ sí irú ẹ̀ so ni Ọlọ́run fi fún mi ní ìmọ̀ òye yẹn ń pé òkè orin tí mo máa kọ tí gbogbo èèyàn máa gbọ́ àti Christian àti Muslim ló fi jẹ́ pattern orí mi la fi pè ní gospel jùjú tún gbà so àwọn Kùránì tí máa ń ké èmi náà ní àáfà tó máa. gédéǹgbé ni tá a bá ń sọ̀rọ̀ nípa ìfìrọ̀wérọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń jẹ jáde nínú ẹ̀ ó máa ń yàtọ̀ sínú ara wọn àwọn àṣírí ńlá kan ti wá tú báyìí àwọn àṣírí tó wà láàrin Pasuma àti Alayomelodysinger ọ̀rọ̀ yìí jáde nígbà tí Alayomelodysinger tí ó ń bá àwọn BBC Yorùbá tó ń bá wọn sọ̀rọ̀ ìyẹn tá à ń pè ní ìfìrọ̀wérọ̀ interview ohun tó wà láàrin ọ̀rọ̀ yìí àwọn mẹ́ta ló kó pọ̀ àwọn gbajúgbajà òṣèré mẹ́ta òun ni Alayomelodysinger ta lè sọ pé ọ̀rọ̀ yìí kó papọ̀ o ta lẹni ẹni àkọ́kọ́ ni Alhaji Wasiu Alabi Pasuma àṣírí ọ̀rọ̀ yìí wà nínú ìfìrọ̀wérọ̀ yìí bẹ́ẹ̀ ni Alhaji Sefiu Alao Fuji kandoso àṣírí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìfìrọ̀wérọ̀ yìí ó tún yọ nínú ẹ̀ pàápàá jùlọ ẹni tí ó jẹ́ ẹni tí BBC gbé ìròyìn tó gbé ìfìrọ̀wérọ̀ lọ bá ìyẹn Alayomelodysinger ẹ wá wo àwọn àṣírí ọ̀rọ̀ eléyìí tí Alayomelodysinger tó sọ pẹ̀lú àwọn BBC Yorùbá. èmi àti Alhaji Wasiu Ayinde misunderstanding ta ní nígbà yẹn ni pé òun ṣe lẹ́kọ̀ọ́ Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó wá ṣe ṣò lábẹ́òkúta yẹn èmi ní ṣò ẹ̀dẹ̀mọ̀ èmi tí ọjà mi ń tà tí gbogbo èrò pọ̀ lọ́dọ̀ mi àwọn èèyàn tó wà lọ́dọ̀ mi mo rí pé àwọn èrò dẹ̀kọ̀ wọn ọ̀dẹ̀ dá àwọn dẹ̀ ń ṣe ṣò wọ́n á ṣàtúnfọ́ yẹn pé ẹ wo mo lọ sí Pasuma o àwọn èèyàn gbà àwa wò ìwọ̀n tí wọ́n fẹ́ lọ wòran àwọn èèyàn àbẹ̀ sí mo ní kò sí nǹkan tó fẹ́ sọ sí yẹn ṣáá mo fẹ́ lọ sọ́dọ̀ Pasuma ẹ̀mọ̀ gbà tí mo wá débẹ̀ àwọn èèyàn tán ṣáà rí mi ń bẹ̀ olórin kan kọrin lọ́wọ́ mo wá lọ kí wọn wọ́n wà níwájú tí gbogbo èèyàn ń wò mo wá lọ bá wọn bẹ̀ aláàjì ẹ rà sà ẹ̀mọ̀ ọkọ̀ tí ọkọ̀ wọn bá ẹ̀mọ̀ ìtìjú ló máa jẹ́ fún mi ibi tí wọn ò pè mí sí ẹ̀mọ̀ wọn àpá ló pè ẹ́ síbẹ̀ mo wá súnmọ́ mo wá ní aláàjì ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo èèyàn ń wò mí
èmi ni Alayomelodysinger mo tún ní ẹjọ́ èmi ni Alayomelodysinger ẹ má ṣe bẹ́ẹ̀ gbogbo Yasin kò fọ́ ni nǹkan ni ọ̀gbẹ́ni ẹ mọ̀ láàrin èrò ọmọ ìtìjú ló máa jẹ́ wọ́n á pè irọ́ aláàjì ẹ lè gbé wọn kí ló mí gbé mu ní gbogbo tẹ bá ń ṣe ẹfì ẹsẹ kò àṣẹ tí rò pé tẹ bá ti rí aláàjì Sefiu Alao ń bí kan pẹ́ tí rò pé kò sólórùn ẹ mọ̀ gbogbo àwọn tó wá rò pé bóyá àwọn ọmọ ògbóró wọn pé bóyá ọmọ wa bọ́ǹdù mi pé gbèmí wọn wá rí pé gbogbo wọn ní Alayo ti wá lẹ́gbàá tó wọn wá rí pé but at the end of the day wọn wá ní kọ́ wá kó wá fún mi kọ́ wá ní wọn ní no anywhere tèmi bá lọ mo máa ń kówó mi dání ni mi kì í máa ń rìn ní kíní ṣáà ní aṣàparí ẹjọ́ mo wá ní kọ́wọn náà má bínú àwọn àwòbẹ́ pé ẹ ti kẹ́sítà mi èmi tí gbogbo èèyàn wò pé nọ́mbà 1 so láti gbà yẹn gbàṣẹ wàá wà ní tí bá pè wọ́n sìn kọ́ máa rí kọ́ mi kọ́ máa pè mí padà mi ò kí ń pè wọ́n lẹ́ẹ̀mejì kan tó pè mí nọ́mbà 1 mo fẹ́ràn wọn gan-an mo fẹ́ràn wọn púpọ̀.